káàárọ̀ ẹ káàsán. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kọ́kùnrin, mo kí obìnrin. Mo kí baálé eléyìí, mo sì kí ìyáálé eléyìí. Mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n káàkiri àgbáńlá ayé tí ń fòótọ́ ọnú jáwé. Mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń fi òtítọ́ ọnú wagbò. Iṣẹ́ ọwọ́ wa ò ní dojú ìjà kọ wá o. Ewé ó máa jẹ́, egbò ó máa fọhùn. Kò ní gbòdì lára gbogbo ẹni tá à ń bá ń bù fún. Ayọ̀ ni nínú ilé mi ò gbogbo tẹ́ ẹ̀ ti gbọ́ mi o. Bùwọ́ omi là máa gbọ́ nínú ilé yìí, àní gbọ́ bùwọ́ àgbo. Àní fẹnu kọ, àní fẹsẹ̀ kọ, àní kọsẹ̀ lójú ọmọ aráyé. Ayé òní náà kakọ̀ atọ́díyẹ sí ìrìn àjò gbogbo wa. Torí pé ẹni ayé bá náà kakọ̀ atọ́díyẹ sí òǹtọ̀hún ọ̀rọ̀ rẹ̀ ó ti gba abónú. Ẹgbẹ́jọ́ àyàsó kẹ̀kẹ́ bá wọ àwòrán yìí. Orúkọ ewé yìí là ń pè ní ewé ìrókò. Igi tó wà lápá ọ̀tún yìí, igi ìrókò ni. Òun náà ni àwọn bàbá wa ń pè ní olúwéré. Ìrókò olúwéré. Wọ́n fi pa lóore pé àwọn kékeré bú ìrókò ó bojú ẹ̀yìn. Òjò kọ́ lolúwéré jà o. Wọ́n ní òjò kọ́ ni olúwéré jà, òwe tọ́kẹnú ni. Ṣùgbọ́n bí òwe kọ́ là ń lọ. Àṣírí wo ni ń bẹ lára igi yìí? Ìwúlò wo ni ń bẹ lára ewé rẹ̀ àti ìtàkùn rẹ̀ tá à ń pè ní egbò? Ẹ dákun ẹ fún nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan. Ẹni tí a bá rí nǹkan fìdílé tí ò sì rí ìdí fi lé nǹkan, ẹ wá ògiri kan tàbí kẹ wá igi kankan rọra fẹ̀yìntì, kẹ wá sẹnu kẹ́mú, ẹ wá fẹnu mẹ́nu, ẹ fẹ̀tì méjì. Ẹ yá mi létí ìtọ̀tún yín kẹ́ fi tò sílẹ̀. Ọ̀yá ẹ jẹ́ ká jọ kọ́gbọ́n. Wèrè èèyàn ní sọ pé kí wọ́n wí. Torí pé gbogbo ẹni wọ́n bá fẹ́ kọ́gbọ́n ìfarabalẹ̀ ni. Gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ wá rò pé èwo ni bàbá yìí tún fẹ́ wí. Wọ́n ní àkọ́fà má bá ní sáwọ́ àkọ́fà ń fà. Wọ́n ní àkóògùn mọ́ògùn ní sáwọ́ àkóògùn mọ́ògùn. Wọ́n ní babaláwo kan ọ̀dàgbàdàgbà kó lóun ò ní bá kọ́mọ́. Èyí ọba dàgbàdàgbà tó lóun ò ní bá kọ́mọ́, a jẹ́ pé èyí tó ti kọ́ kò sì tọ́tọ́ fẹ́ parun ni. Ẹnìkan èyí dàgbà kó lóun ọ̀lọ́gbọ́n kọ́mọ́, a máa kọ́gbọ́n kú ọgbọ́n, òun lọ́gbọ́n rí pọ̀. Wọ́n ní ẹnìkan ojúbà fògùn sínú kú. Tí wọ́n bá lò lè fogún lé bàbá àti ilé, ìwọ náà ní gbogún lé bàbá ẹlòmíì ni o. Bó ṣe jẹ́ mo wí fún ọ̀run. Tí wọ́n bá ti ní ogún lé bàbá àti ẹ, o lè fi tọrẹ. Ìwọ náà ní rógún lé bàbá ẹlòmíì. Bó ṣe jẹ́ nù. Tọ́ eléyìí kì í ṣoògùn ayé àlùjára o. Ẹlẹ́mi á máa sọ pé ògùn orí èyí èso ògùn orí íńtánẹ́ẹ̀tì. Àwa fẹ́ fi lé ìtọrẹ fún gbogbo ọmọ èdè ènìyàn ni. Ìwà àbẹ̀rẹ̀ ìkalẹ̀ torí pé kẹ́ lè máa wádọ̀ mi tàbí kẹ́kẹ́ o lè pe nọ́mbà mi rárá, àǹfààní ni. Gbogbo àwọn tí wọ́n ń lo àwọn sáyẹ́ǹsì àwọn àgbàlagbà kọ̀ọ̀kan tá à ń fi sílẹ̀, wọ́n lè jẹ́rìí sí pé àwọn rọ́pẹ́dú látara dúkìá tọ́lọ́run yọ̀ǹda fáwọn ọmọ èdè ènìyàn. Látara dúkìá tọ́lọ́run yọ̀ǹda fún wa tó ní a máa fi ṣàgbéjì ara. Ẹ já wọnú ọ̀rọ̀ lọ. Orúkọ mi ni Lúpọ̀nà ọmọ Àyẹ́dàrẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ rí ewé yìí. Àṣírí ayé pọ̀ ń bẹ o. Àṣírí ayé pọ̀ ń bẹ o. Àkọ́kọ́ ń bẹ tí nǹkan bá ń dàrú mọ́yàn lọ́wọ́, èèyàn ń gbé ń dàrú, èèyàn ń bu ń bọ́, èèyàn ń bù ń jò dànù. Ẹ lọ já ewé yìí. Tí ọ̀rọ̀ èèyàn bá máa gún régé bí èèyàn sì fẹ́, tàbí ìwọ bàbá ìwọ màmá ó rí pé àwọn ọmọ rẹ wọ́n dọ́gba bí ráìsì ni, kò sí èyí tó gbé pẹ́ẹ́lí. Mọ̀ tí Yorùbá bá sọ pé èèyàn dọ́gba bí ráìsì, ìyẹn ni pé kò sí èyí tọ́rọ́ wọ́mú ní jẹ́ bẹ́ẹ̀, wọ́n dọ́gba bí ráìsì. Ọlọ́run jẹ́ arọ́wọ́ mú, járe tiwa sínú ayé. Ẹ lọ já ewé ìrókò. Pàápàá jùlọ ìwọ tó ń lo ọ̀rìn àjò
àbí ọ̀sẹ̀ kọ́ ilé tuntun. Àwọn àgbàlagbà máa ní ẹ̀rọ̀ ní rókò so, a sì ń bọ̀ wá bí ẹ̀rọ̀ rókò o. Torí pé ìrókò ó ní èso tí máa so. Èso rẹ̀ yìí là ń pè ní ẹ̀rọ̀ ìrókò, ó ní báwọn àgbàlagbà ti ṣe é. Ẹ̀rì pọ́pọ̀lọpọ̀ èèyàn ti sọ̀rọ̀ lórí ń táwa náà kọ́ pa rẹ̀ lání ká fi tayé lọ́rẹ̀ ewé ìrókò olúwéré. Wọ́n fẹ́ kẹ́ yọ gègé yín sí tòsí, kẹ́ wá mú tákàdá ìwé ní jẹ́ bẹ́ẹ̀ kẹ́ máa kọ sójú ẹ̀. Ìwọ́ tó níwèé tó sì ní bíìgì bí àṣà àwọn ará Àkútọ́nu máa fi làákàyè rẹ̀ dè é tàbí kó mú fúdí èyí kó mú ọ́dọ̀ ọ̀tọ́jú ẹ̀. Ẹ lọ já ìwé yẹn jọ pọ̀. Ẹ wá egbò olúwéré, ẹ pàpò olúwéré. Èpo òrókò ní jẹ́ bẹ́ẹ̀ o, ẹ hàn pé nǹkan mẹ́ta lẹ yọ lára rẹ̀. Ẹ já ewé orí rẹ̀, ẹ pàpò ara rẹ̀, ẹ wá gbò ara rẹ̀. Ẹ pò dé ní. Ẹ wá lọ wá ewé pèrègún, ẹ já ewé pèrègún, ẹ wá egbò pèrègún. Ó di mélòó? Ó di méjì. Ẹ lọ já ewé ọ̀gẹ̀dẹ̀ tútù, èyí tó ya mọ́ ọ̀gẹ̀dẹ̀ lára kọ́ o, ewé ọ̀gẹ̀dẹ̀ tútù èyí tó ṣẹ̀ṣẹ̀ jáde, ọ̀mùnú tó ṣẹ̀ṣẹ̀ jáde tí èsì ṣe gbẹ̀gẹ̀dẹ̀. Ẹ já iye kíye tó bá wù ní, ẹ lè fọ̀bẹ́gẹ́, ẹ lè fàdágé. Ẹ wá wá egbò ọ̀gẹ̀dẹ̀ náà, ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà kọ́ ni mo wí o. Ṣé mọ̀ pé plantain yàtọ̀ sí banana? Ẹ̀yin onígẹ̀ẹ́sì àbẹ́ kọ́ ni. Plantain òun lè à ń fi ń dín dòdò, banana òun làbó jẹ. Ẹ wá mú, ṣé mọ̀ pé méjì lẹ́gbàá lára tiẹ̀ náà. Ewé rẹ̀ tọ́sẹ̀ jáde tí ò tí ì gbó dáadáa pẹ̀lú egbò òdì rẹ̀. Ṣé mọ̀ wípé ọ̀tọ̀ ni ègún ìdílé o? Ṣé ń gbọ́? Ègún ìdílé ó wà lọ́tọ̀, ọ̀tọ̀ sì ni ogun ìdílé. Àwọn èèyàn gbọ́rọ̀ mi yíyé dáadáa, ẹ gbọ́ ohun tí ń wí. Ègún ìdílé ó yàtọ̀, ogun ìdílé ọ̀tọ̀ sì ni. Káyọ̀ táyàn ní èpè àti àrùn tí máa ja ìdílé yẹn ni Yorùbá ń pè ní ègún ìdílé. Ṣé ń gbọ́ mi yé dáadáa báyìí nísìn? Ẹni tí ó bá ní ègún ìdílé tó tún á lógun ìdílé tó tún á ní ogun ẹ̀jẹ̀, ṣé mọ̀ pé ó ti ń di ọ̀pọ̀lọpọ̀ títún á ń jẹ èèwọ̀ ìdílé àti èèwọ̀ ìṣẹ̀dá rẹ̀. Ní fífà tẹ́ ẹ̀ fi rí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wẹ̀, wọ́n máa mu nínú ogun, wọn ò ní kúrò pọ̀wẹ́ gbogbo ọṣẹ kò ní kúrò lójú kan náà. Pélé ìbáwí, alẹ́bẹ́ àgbà, ètò ọ̀wọ́n báwí, àní àṣínà àgbà, tí gbogbo àwọn nǹkan yìí bá papọ̀ nínú ìrìn àjò yẹn, ẹ lẹ́sà ó ń tọ̀ wọn ò ní kúrò lójú kan náà o. Ńgbà àpòyàn lọ́mọ akájé wọlé tí wọ́n lọ́jẹ gbèsè 1000, ẹ rí pé nǹkan ṣe. Ègún ó ti wọnú orúkọ ìdílé wọn tó fi jẹ́ òdògùn ìdílé. Ọ̀rọ̀ tí mo wí òye yín, ńgbà wọn pèèyàn lọ́mọ ilé akájé wọlé, ọmọ ilé akájé wọlé, ẹ dákun ẹ̀yàn ọmọ tẹ́yìn jẹ́ ọmọ ilé akájé wọlé, á dára fún òsì òní wọlé yín o. Ńgbà pèèyàn ní ọmọ ilé akájé wọlé, wọ́n tún wá lọ jẹ gbèsè àpò 5 kò rí san. Ẹ rí pé ọ̀rọ̀ rẹ̀ ọgbà ọ̀rọ̀ gidi. Àṣírí ń bẹ ní abẹ́ irú nǹkan bẹ́ẹ̀. Tá a bá pèèyàn ní bàbá ọlọ́mọ wẹ́wẹ́, á ti ẹ̀kọ́ béèrè pé ìdí tí fi ń jẹ́ bàbá ọlọ́mọ wẹ́wẹ́, ṣó bímọ tọ́pọ̀ ni, àbí ń gbàgbà tọ́ ọmọ, àbí ó ní ilé ìwé táwọn ọmọ wẹrẹ pọ̀ ń bí àbílẹ̀ kéwú. Àwọn ibi tá a rò sí bàbá ọlọ́mọ wẹ́wẹ́ ni lóòótọ́.
ẹ̀ ń tẹ̀lé mi ńgbà wọn pèèyàn ní màmá ńgbà wọn pèèyàn ní ṣe kó dùn màmá gàrí lásán kò lè dá bu gàrí sínú kọ́ọ̀pù fún yàn tọ́ba bu gàrí kalẹ̀ yóò tún buyọ̀ sí wọn náà ẹ ti pé ìyá yìí ní ṣe kó dùn màmá àbí kí wọ́n bá bẹ́ẹ̀ pé ìyá yìí kọjá ṣe kó dùn màmá eléyìí ọlọ́bẹ̀ lọ́lọ́kọ sọkọ yọ̀kọ̀tọ̀ ni ẹ̀yin onílàáká yìí mo rò pé bá mi ibi ọ̀rọ̀ yẹn dáadáa torí odidi ọ̀rọ̀ tó kẹnu ni o báwo láti wá ṣe báwo láti fẹ́ ṣe ṣe rí bẹ́ẹ̀ tí wàá jọ yẹn ìwọ̀n tí fi ń dáa jù tí èèyàn bá rí omi òjò ẹ̀gbọ́n tí ń wí dáadáa ṣe rí àwọn ewé tí mo kà yí ara wọn kì í mọ ìnira o àṣírí àwọn àgbàlagbà ni wọn kì í fi ilẹ̀ fún èèyàn wọn fi tọ́jú èèyàn ni ọ̀sẹ̀ rẹ̀ ń bọ̀ o ọ̀sẹ̀ rẹ̀ ń bọ̀ ní part 2 ọ̀sẹ̀ rẹ̀ ń bọ̀ ní part 2 ìní tí ìfọ̀sẹ̀ rẹ̀ lẹ̀ torí ọ̀sẹ̀ rẹ̀ lẹ́ẹ̀fìwẹ́ àgbo rẹ̀ ní kò fi lẹ̀ ẹ wá sè é torí àwọn èèyàn bú wa pé bàbá ẹ̀ máa ṣẹ́kì àfi sáhùn sí ṣùgbọ́n ọ̀sẹ̀ rẹ̀ ń bọ̀ ẹ sè omi òjò ní kẹ́ fi ṣe òun ló dáa jù tàbí tí a bá rí omi tí ń sun láti bí àpáta ọ̀dà gan ni ẹ wàá fi ṣe é ṣe rí àgbo yìí bí n bá wẹsẹ̀ kì í jẹ́ tí n bá lẹ́bu kì í fọ̀hún bí n bá ṣe kìíní kan kì í ṣe fúnra rẹ ni ó ṣe má jẹ́ nìkan ó gbé ọmọra mọ́ àgbo yìí ọ̀nà méjì lọ́wọ́ wàá gbà lò ó kọ́kọ́ fi bora àwọn oògùn kan tó ti lọ ṣàpamọ́ sínú ẹ̀jẹ̀ rẹ àti inú omi ara gbogbo ọkọ̀ sun jáde yọkọ̀ sunmi jáde ó fi bora tẹ́nìkan bá sọ pé òun máa ṣàárẹ̀ ní gbogbo ìgbà àárẹ̀ òun ò nídìí àbí ó fẹ́ dáwọ́lé òwò kan àbí ó ti wà níbì kan ìnira pọ̀ ìyá ọkọ ní ọ lára àdúgbò tó wà àwọn òjijì fìrí wọn pọ̀ àwọn èèyàn ń béèrè pé ta ní jòjìjì fìrí. Òjìji fìrí là ń pè ní àwọn arógbá asọmọbalẹ̀ tí í ṣe àwọn ẹlẹ́yẹ. Tí ẹlẹ́yẹ bá pa ìmọ́lẹ̀ ara èèyàn ọkàn máa sọ fún ọ pé oníràwọ̀ ní ìràwọ̀ rí òní fọhùn. Ìwọ lọ́ọ́ máa ríra rẹ àwọn tí ó ṣe ọ́ láàánú ò sì ní ṣe ọ́ láàánú. ẹni tó bá ṣe ọ́ láàánú nílẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ò wúlò wọn sì lọ àánú tiẹ̀ wọn ó sì gbé fún ọ ọlọ́run ò ní jẹ́ kí ayé ò fi oore wa ṣàpínlẹ̀ fọ́mọ ẹlòmíì èmi ò fi sẹ́yìn lẹ̀ fún yín torí kẹ́ wá bá mi o ìsìnkú torí kẹ́ lè pe nọ́mbà mi ṣùgbọ́n tó bá bẹ̀ mí ń bọ̀ ṣe ẹ gbádùn mi àwa ṣe kọ́kọ́ fi bóra tó bá ti fi bóra gbá orú ẹ̀ sára kọ́ yọ gbogbo kàtìkàtì ara rẹ̀ dànù ọmọ alálàkàlà náà ń fara kó jàǹkáríwọ ni kọ́kọ́ gbà sára ọ̀sẹ̀ rẹ̀ lọ́wọ́ alọ́ fi wẹ̀. orúkọ mi ni Lukman ọmọ àyádáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group a ní private group bóyá gbogbo àwọn ètò tá a ti ṣe ẹ fẹ́ máa béèrè lórí ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan owó lẹ́ẹ̀fì wọ̀bẹ̀ 5,000 tí í ṣe àpò 5 sẹ́fà ẹ sì máa san 5,000 naira tó ṣùgbọ́n ti ń parí ìyẹn dúró bẹ́ẹ̀. tọ́ ìbéèrè lórí àlá yín ni tẹ́ bá ti wà ní gúùpù yẹn ọ̀fẹ́ ni ṣùgbọ́n pápílíkì náà wà yàrá gbogbogbò ọ̀fẹ́ lẹ́wọ̀ bẹ̀ yẹn ṣùgbọ́n ẹ̀ láǹfààní àti béèrè kankan so yọ yẹ wá kò ní yẹ lẹ̀ ẹ fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò yín ni àbí ẹ fẹ́ ṣe ìtọ́jú ara yín lọ́kàn ọ̀jọ̀kan ẹ kàn sí wa á dà yín lóhùn yọ yẹ wá kò ní yẹ lẹ̀ gbogbo ohun tá a fẹ́ òun lè lédùá ó sì èyí tá a fẹ́ elédùá yóò lè jìnnà sí gbogbo wa. ẹ mú nọ́mbà yìí ọ̀dọ̀ o àtọkùnrin àtobìnrin ẹ mú nọ́mbà yìí kẹ́ mú ọ̀dọ̀
nọ́mbà wo ni nọ́mbà méjì péré ni wọ́n fún un +2348032983298 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +2348032983298 ó wà lórílẹ̀-èdè Nàìjíríà ni mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n sábà mi sọ̀rọ̀ ní WhatsApp bàbá bẹ̀rẹ̀ sí ní àjò rẹ̀ owó lọ́sàn ẹ sì bẹ̀ wá sẹ́ẹ̀ ní abáyé fún THL gbé owó lẹ́sàn nọ́mbà kejì ẹ̀jẹ̀ fún ọjọ́ nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 ẹ gbọ́ dáadáa +22954651928 yẹ yọ wá o kò ní yẹ lẹ̀ ire o ire kàbìtì nílé gbogbo wa o.